Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn Lerefe àwọn aṣetí ìgbọ̀yìn. Orúkọ mi ni Ìyáàfin Lídé Ọ̀bọ Fálẹ́yẹ. Àwọn ẹ̀ka tí ó ń ṣe àgbéyẹ̀wò lórí bí àwọn mínísítà ṣe ń ṣiṣẹ́ wọn sí, tí wọ́n sì tún fi máàkì sí iṣẹ́ wọn, the Central Result Delivery and Coordination Unit ti múra tán láti jábọ̀ fún Ààrẹ Tinubu lórí bí àwọn mínísítà tí ó wà nínú ìṣèjọba rẹ̀ ṣe ń ṣiṣẹ́ sí. Èsì náà ni yóò mú kí ààrẹ kí ó mọ irú àwọn àṣeyọrí tí ìjọba òun ti gbé ṣe láàrin ọdún méjì tí àwọn gorí àga àlééfà. Ètò yìí náà ni wọn yóò fi sààmì ayẹyẹ ọdún kejì wọn, èyí tí yóò wáyé ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí. Àwọn orísun akọ̀ròyìn àrígbámú tí ó dájú tí ó wà nínú ìṣèjọba ààrẹ ilẹ̀ wa ni ó sọ ọ̀rọ̀ náà di mímọ̀ fún àwọn akọ̀ròyìn Punch ní ọjọ́ Ìṣẹ́gun pé àwọn mínísítà náà ti bẹ̀rẹ̀ sí ní sáré kíjokíjo láti fi gbogbo iṣẹ́ àkànṣe wọn ṣọwọ́ sí CDCU agency kí àwọn ẹgbẹ́ verification team tí olórí wọn jẹ́ Adisa Bala Usman wá gbé lọ síwájú ààrẹ Tinubu. Àwọn akọ̀ròyìn ti iléeṣẹ́ ààrẹ tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé àwọn mínísítà kọ̀ọ̀kan ṣe dáradára tí àwọn mìíràn kò sì kojú òṣùwọ̀n, ṣùgbọ́n mínísítà fún iṣẹ́ òde àti àwọn mínísítà mìíràn ṣe dáradára. Ètò lórí bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ yìí ni yóò jẹ́ kí ààrẹ orílẹ̀-èdè wa mọ ìgbésẹ̀ tí yóò gbé, bóyá yóò pààrọ̀ àwọn mínísítà kọ̀ọ̀kan kí ó sì fi òmíràn rọ́pò wọn, tàbí kó gbà wọ́n nímọ̀ràn láti múra sí iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ipò mínísítà tí a yàn wọ́n sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Mínísítà fún iṣẹ́ òde Dave Umahi ti sọ fún òṣìṣẹ́ ilé iṣẹ́ ìjọba kan wípé gbogbo àwọn gómìnà apá gúúsù ìwọ̀ oòrùn ní orílẹ̀-èdè yìí ni yóò fi ọwọ́ sí pípadà sí ṣíṣe ìjọba sáà kejì ti ààrẹ Tinubu. Ó tún wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀rọ̀ náà wà lára ìpàdé tí àwọn yóò ṣe láti fi gbóríyìn kí àwọn sì tún fi yẹ́ ààrẹ sí nígbà tí ó bá ń sààmì ayẹyẹ ọdún kejì rẹ̀ lórí àga àlééfà, èyí tí yóò wáyé ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tí a wà yìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Ebonyi yìí náà wá rọ gbogbo gómìnà ti apá gúúsù ìwọ̀ oòrùn náà láti ṣàtìlẹ́yìn tí ó péye fún sáà kejì ààrẹ Tinubu. Ìròyìn náà tún wá pe àkíyèsí àwọn ènìyàn sí olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú Labour Party ti ọdún 2023 Peter Obi, bí ó tilẹ̀ jẹ́ pé ó fìdírẹmi nínú ètò ìdìbò àpapọ̀ ti ọdún náà tí ààrẹ Tinubu sì jáwé olúborí, kí ó jọ̀wọ́ ṣe àtìlẹ́yìn fún sáà kejì ààrẹ tí ó wà lórí ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ nítorí pé òun mọ̀ pé ó ní ẹnu nípa kíkó ìdá 90 tí ààrẹ Tinubu sì kó ìdá 10 tí ó kù nínú ètò ìdìbò tí ó wáyé ní apá gúúsù ìlà oòrùn nígbà náà. Àwọn gómìnà bíi Charles Soludo ti gbà láti ṣe àtìlẹ́yìn fún sáà kejì ààrẹ nígbà tí ó ṣe ìbẹ̀wò sí ìpínlẹ̀ Anambra ní ìbẹ̀rẹ̀ oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí. Gómìnà Uba ti ìpínlẹ̀ Enugu kò tíì fi ọwọ́ sí, ṣùgbọ́n òun náà sọ wípé òun sì ń gbé ọ̀rọ̀ ààrẹ yẹ̀wò ni. Bẹ́ẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ Abia ń dúró de ìgbà tí ààrẹ yóò ṣe ìbẹ̀wò sí Umuahia tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà ní ọjọ́ Ẹtì. Lánàá òde yìí ni gómìnà ti ìpínlẹ̀ Akwa Ibom Umahi Enoch ti kéde síta pé àwọn iṣẹ́ takuntakun tí ààrẹ ń ṣe ti jẹ́ kí ó rí àtìlẹ́yìn gbogbo àwọn. Gómìnà náà sọ̀rọ̀ yìí jáde ní Aso Villa, Abuja lẹ́yìn ìpàdé tí ó ṣe pẹ̀lú igbákejì ààrẹ Kashim Shettima. Ẹ lọ wo ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà nínú ìwé ìròyìn The Nation. Ìwọ́de ńlá tí ó gbóná girigiri kan wáyé ní ìlú Makurdi tí í ṣe olú ìlú ti ìpínlẹ̀ Benue lórí ikú akẹ́kọ̀ọ́ kan tí ó wà ní ìpele tí ó kẹ́yìn ní ilé ẹ̀kọ́ gíga Federal University Wankari, èyí tí a gbọ́ wípé ọlọ́pàá kan tí ẹnìkan kò mọ̀ fi ìbọn dá ẹ̀mí akẹ́kọ̀ọ́ náà légbodò ní òwúrọ̀ kùtùkùtù ní ọjọ́ Ẹtì ní ìkóríta Wonkuru nínú ọkọ̀ kan tí ó ń bọ̀ láti agbègbè Yado Villa ti ìlú náà. Ìṣẹ̀lẹ̀ ibi yìí ni ó mú kí gbogbo ènìyàn, ní pàtó àwọn ọ̀dọ́ tí olórí wọn jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórí ìṣẹ̀dá Gender Rights Activists Ukon Kuru, ṣe ìwọ́de láàrin ìlú
láti fi ẹ̀hónú hàn, tí wọ́n sì tún gbé àwọn pátákó kéékèèké àti ìwé lọ́wọ́ tí ó ní àkọlé lára bíi "Fífi òpin sí ìpakúpa àwọn ọlọ́pàá", "End Police Brutality" àti "Ṣíṣe ìdájọ́ òdodo fún Emanuela" (Justice for Emanuela). Àwọn ènìyàn náà tún wá pè fún ìwádìí tó péye àti ìdájọ́ òdodo ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Gómìnà àná ti ìpínlẹ̀ Jigawa Sule Lamido ni ó ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ méjì kan tí ó mú kí òun pinnu láti lọ bá ààrẹ àná Umaru Yar'Adua láti má ṣe dá gbọ́nmi-sí-omi-ò-tó sílẹ̀ láàrin ààrẹ àná Olusegun Obasanjo àti òun náà tí ó jẹ́ ààrẹ àná. Lamido ṣe àfihàn ọ̀rọ̀ yìí nínú ìwé ìtàn ayé rẹ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ "Jíjẹ́ olóòótọ́ sí ara òun", Being True to Myself, tí òun ṣe ìfilọ́lẹ̀ ìwé náà ní ọjọ́ 13 oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ní ojú ewé 257 àti 258, níbẹ̀ ni ó ti sọ sí òun lọ́kàn pé àwọn ààrẹ àná méjèèjì yìí àárín wọn kò gún tó régérégé. Èyí ló mú kí òun pe àkíyèsí Yar'Adua sí ìṣẹ̀lẹ̀ náà níbi ètò àríyànjiyàn tí National Assembly ṣe lórí owó $16 billion owó ìlú ilẹ̀ òkèèrè ti National Independent Power Project (NIPP). Ó tún wá bí ọ̀rọ̀ àríyànjiyàn yìí bá wáyé láti ọ̀dọ̀ ẹgbẹ́ alátakò, ó ń dára jù kí ó tún wá jẹ́ pé àwọn ènìyàn tó lẹ́nu tí wọ́n sì tún lààmìlaka nínú ẹgbẹ́ òṣèlú PDP tí ó sì tún jẹ́ ọ̀rẹ́ inú rẹ̀ ni ọ̀rọ̀ náà ti jáde. Ṣe ni ó yẹ kí ààrẹ àná ṣèwé-jẹ́-mọ́wọ́ o. Lamido tún sọ pé ìṣẹ̀lẹ̀ kejì tó jẹ́ kàyéfì fún òun tí ó sì tún bà òun lẹ́rù jọjọ ni èyí tí olórí ètò ààbò Chief Security Officer sọ nígbà tí ó pe òun láti mọ ibi tí òun wà tí òun sì dá a lóhùn wípé òun wà níbi iṣẹ́ òun ní Dutse. Ó wá dá òun lóhùn wípé òun rò pé òun wà lọ́dọ̀ ààrẹ àná Olusegun Obasanjo ni. Òun wá fi ọ̀rọ̀ kògbákùgbé ránṣẹ́ sí i tí òun sì lọ fi ẹjọ́ rẹ̀ sun ààrẹ Yar'Adua. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìròyìn Vanguard. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe lórí YouTube channel ti ìròyìn Lerefe kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn náà síwájú. Ẹ máa yáṣẹ́ o. Ó dàbọ̀.